A kú dédé àsìkò yìí yóò tù wá lára lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lífẹ́lí náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lífẹ́lí online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ tó gbẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lífẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí àtúntò kí ìpínlẹ̀ Èkìtì lè máa lọ síwájú sí i, gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbánjí ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí, èyí tí ìwé náà tó jáde ní nǹkan bí ìrọ̀lẹ́ ọjọ́ àìkú tí ṣe ọjọ́ 10 nínú oṣù kẹjọ ọdún yìí, èyí tó fi sọ fún gbogbo àwọn alámòjútó àti àwọn olùdámọ̀ràn pàtàkì tó ń tàwọn lọ́gàálọ́gàá kan èyí tí wọ́n yàn sípò wípé òun dúpẹ́ lọ́wọ́ wọn o fún akitiyan ìfọwọ́sowọ́pọ̀ láti mú ìpínlẹ̀ Èkìtì lọ sí ìpele tó dáa. Ó ní ní báyìí òun dúpẹ́ o, ó ní kí gbogbo wọn kí wọ́n máa lọlé wọn láyọ̀ àti àlàáfíà láti fi iṣẹ́ àti ipò wọn sílẹ̀, tó sì sọ fún wọn wípé gbogbo ẹrù tó bá jẹ́ ti ìjọba èyí tó ń bẹ lọ́wọ́ wọn kí wọ́n rí dájú pé wọ́n falẹ̀ àwọn akọ̀wé àgbà ẹ̀ka kan lọ́wọ́ o, tàbí ẹni tó jẹ́ òṣìṣẹ́ àgbà èyí tí ó lẹ́tọ̀ọ́ láti gba àwọn dúkìá ìjọba ọ̀hún lọ́wọ́ wọn kí wọ́n fà wọ́n lé lọ́wọ́ kó tó di wípé wọ́n fi ọ́fíìsì sílẹ̀ lónìí, tó sì ní ìgbésẹ̀ yìí ó ti bẹ̀rẹ̀ ní wàràṣẹṣà èyí tí ìròyìn náà tó ń kan àwọn alámòjútó tó ń ti àwọn olùdámọ̀ràn pàtàkì tí ọ̀rọ̀ ọ̀hún kàn lára wípé lẹ́wọ́ kan ní kí oníkàlùkù wọn kí wọ́n máa ṣiṣẹ́ lórí ìwé àti ìròyìn èyí tí wọ́n gbà láti ọwọ́ òun. Àwọn ọ̀rọ̀ èyí tó jáde látọwọ́ ẹni tó jẹ́ akọ̀wé àgbà sí ìjọba ìpínlẹ̀ Èkìtì ọ̀jọ̀gbọ́n Àbíbàtù Adúbíaró tó fi ọ̀rọ̀ náà léde sọ wípé gómìnà Abíọ́dún Oyèbánjí kò ṣàìdúpẹ́ o fún akitiyan tí àwọn èèyàn ọ̀hún tí wọ́n ṣe fún látìgbà tó ti gun orí ipò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Èkìtì, ṣùgbọ́n wọ́n ní bí wọ́n ti yọ o àwọn ènìyàn kan wà èyí tí ọ̀rọ̀ náà tí ò tabà rárá tí wọ́n sì wà lẹ́nu iṣẹ́ níbẹ̀. Láti rí ẹni tó jẹ́ alámòjútó fún ètò ìdájọ́ àti adájọ́ àgbà ní ìpínlẹ̀ Èkìtì, bákan náà alámòjútó fún ètò ìlera àti ìgbé ayé ìrọ̀rùn, bákan náà alámòjútó fún ètò ọ̀gbìn àti ọ̀rọ̀ oúnjẹ, bákan náà alámòjútó fún ètò ẹ̀kọ́, alámòjútó fún ọ̀rọ̀ iṣẹ́ òde àti alámòjútó fún ìdásílẹ̀ iṣẹ́ àti okòwò ní ìpínlẹ̀ Èkìtì, tó fi mọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì àgbà sí ìjọba ìpínlẹ̀ Èkìtì lórí ọ̀rọ̀ ìwé àti ìgbé ayé ìrọ̀rùn, àti ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ilẹ̀ àti wíwọ̀n igbó ní ìpínlẹ̀ Èkìtì. Wọ̀nyí ni àwọn èèyàn èyí tí ọ̀rọ̀ náà tí ò tabà rárá tí iṣẹ́ sì ń tẹ̀síwájú lọ́dọ̀ tiwọn. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ebi kì í panú kí ọ̀rẹ́ míì kó wọ etí o? Gẹ́gẹ́ bí wípé ojú ìwòye àti bí nǹkan ti ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí, ọmọye tó díje dupò ààrẹ lọ́dún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Anambra ọ̀gbẹ́ni Peter Obi ló ti ké gbàjarè síta o wípé ebi ń panú ọlọ́ṣẹ́mí kiri ní ọ̀rọ̀ ìjọba ààrẹ Bọ́lá Tinubu o. Ó ní ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lebi ń pa, tó sì jẹ́ wípé àjẹkù oúnjẹ èyí tí wọ́n bá jẹ ní ibi tí ìnáwó ní púpọ̀ nínú àwọn èèyàn wọ̀nyí ni wọ́n ń dàjọ́ tí wọ́n ń jẹ láti fi gbé ẹ̀mí wọn ró. Ó ní bí ebi ti wá ń pa àwọn ọmọlẹ̀ yìí tí ìṣẹ́ ohun ìyà pọ̀ sí lórílẹ̀‐èdè Nàìjíríà tí ọ̀wọ́n gógó oúnjẹ tó lu òde bìbà, ó ní bírò ní ìjọba tó ń bẹ lórí àléfà ń ló mú dání tòun ti ìwé láti máa fi ṣe àkàwé àti ọ̀nà àbáyọ sí ìṣòro léyìí tó jẹ́ wípé ó yẹ kí wọ́n gbé ìgbésẹ̀ oníkánmọ́kóbò bí ó ṣe bọ́ sí ìgboro láti ké sí àwọn tí ó ṣe ìrànwọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà àti fún ètò ìṣèjọba rẹ̀ bí nǹkan yóò ṣe dẹrùn fún àwọn mùtúmùwà ọmọlẹ̀ yìí. Peter Obi tó fi ọ̀rọ̀ náà léde ní ìrọ̀lẹ́ àná lórí ìkànnì X rẹ̀ abẹ́yẹfò tẹ́lẹ̀ tá a mọ̀ sí Twitter, òun ló ṣe àlàyé wípé ìbànújẹ́ ló ń jẹ́ fún òun láti máa rí àwọn ènìyàn kí wọ́n máa jẹ àjẹkù oúnjẹ ìnáwó. Ó ní bẹ́ẹ̀ bá wò ó gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí àjọ tó ń rí sí iyàn lágbàńlá ayé fi léde wípé bí mílíọ̀nù 24 àwọn ọmọ Nàìjíríà ni ó kojú àìríjẹ àìrímu
síwájú kí ọdún yìí ó tó parí látàrí àwọn àlàkalẹ̀ àti àyẹ̀wò tí wọ́n ṣe o. Lákòótán nínú ọ̀rọ̀ Peter Obi, ó ní a kì í lẹ́ni nímọ̀sán kámú kíkan. Òun rọ ààrẹ Bọ́lá Tinubu tòun ti àwọn tí wọ́n jọ ń bẹ nínú ètò ìṣèjọba láti fi ayé rọ àwọn mùtúmùwà mẹ̀kúnnù ilẹ̀ yìí lọ́rùn kí àtijẹ àtimu wọn kó lè bọ́ sí ìrọ̀rùn fún wọn. Ṣé wọ́n ní ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ̀lú, ọlọ́tọ̀ tó ní tòun ọ̀tọ̀ ló fi múlé rẹ̀ sí ọ̀tọ̀ gédéǹgbè. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí o ló ti yọra rẹ̀ sí ọ̀tọ̀ gédéǹgbè báyìí wípé kí wọ́n má da ẹyẹlé pọ̀ mọ́ adìyẹ báyìí o lórí ìròyìn kan èyí tó dédé bọ́ sórí ayélujára èyí tó ti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti gbà wọ́n ní àkókò láti máa kà á wípé òun pẹ̀lú àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ òṣèlú ADC African Democratic Congress, ṣùgbọ́n wọ́n ní ẹnu ọlọ́kọ̀ láti gbọ́ pọ̀hún ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tà. Káyọ̀dé Fáyẹmí ti wá bọ́ sí ìta láti ṣe é lálàyé fún àwọn oníròyìn àti fún gbogbo ọmọ Nàìjíríà wípé digbí báyìí lòun fi ẹsẹ̀ òun méjèèjì dúró sínú ẹgbẹ́ òṣèlú APC. Òun ò kúrò ńbẹ̀, kò sì sí nínú èròǹgbà òun láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ó ní yàtọ̀ sí ìròyìn ẹlẹ́gẹ̀ kan èyí tí Rotimi Amechi gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ tó fi léde ò wípé ọjọ́ rẹ̀ bí àná nígbà tí òun àti Fáyẹmí tó ń ti àwọn ènìyàn kan tí wọ́n jọ jókòó sínú iyàrá kólóbó kan láti máa gbà á lérò wípé kí ni ọ̀nà àbáyọ sí ìṣòro orílẹ̀-èdè yìí àti láti gba ìjọba lọ́wọ́ Tinubu o. Ó ní wípé kí wọ́n dá ẹgbẹ́ kan sílẹ̀. Ọ̀rọ̀ yìí ni Rotimi Amechi tó sọ, tó ní yàtọ̀ sí Káyọ̀dé Fáyẹmí, ó ní ọ̀gbẹ́ni Saliu Muhammed òun náà wà ńbẹ̀ àti Nasiru Danu o. Àwọn wọ̀nyí ni wọ́n jọ wà níbi ìpàdé náà. Báyìí ni ọ̀rọ̀ tó bọ́ síta o, ṣùgbọ́n ẹnu ọlọ́fà ọ̀hún tá a ti wá padà gbọ́ mọ́tà. Fáyẹmí ní ọ̀rọ̀ tí Amechi sọ yìí kò rí bẹ́ẹ̀ o, òun ò bá ẹnikẹ́ni ṣe ìpàdé kankan, òun ò sì bá wọn jókòó láti kó ẹgbẹ́ òṣèlú kankan jọ bí kò ṣe pé ẹgbẹ́ òṣèlú APC lòun wà tóun ò sì ṣetán láti kó nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Àjọ eléyìí tó ń gbógun ti lílo oògùn olóró lórílẹ̀‐èdè wa Nàìjíríà NDLEA òun mà ni wọ́n ti fi ọwọ́ òfin mú ìránṣẹ́ Ọlọ́run kan. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹni agbójú okùn lé kò ju ẹni àgbà o, ẹni àbáfẹ̀yìntì òun mà ń ló ti yí àga yìí. Ẹni tá ń wò bí ẹni rè òun gan ni èṣù pọ́nbélé o, eléyìí tó ń kéde iṣẹ́ Ọlọ́run láláìmọ̀ wípé èṣù ń gbé nínú rẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ olùdásílẹ̀ ilé ìjọ kan èyí tí wọ́n pè ní The Ton of Mercy Church, eyín ìránṣẹ́ Ọlọ́run Adéfolúṣọ́ èyí tí wọ́n mọ̀ sí Abbas Àjàkáyè, òun ni wọ́n ká oògùn olóró èyí tó ń lọ bíi kìlógíráàmù 200 ó lé tí wọ́n ká mọ́ lọ́wọ́ o, tó gbé oògùn olóró ọ̀hún láti orílẹ̀-èdè Ghana wọ orílẹ̀-èdè Nàìjíríà láàrin oṣù kẹfà. Láti ìgbà yìí ló ti nà pápá bora, ṣùgbọ́n wọ́n ní ẹgbẹ̀rún sàámú ni tí ò lè sá mọ́lọ́run lọ́wọ́. Lọ́jọ́ àìkú Sunday tí ṣe ọjọ́ kẹta nínú oṣù kẹjọ ọdún tá a wà nù rẹ̀ yìí ń làwọn àjọ NDLEA ni wọ́n rọ́wọ́ tó ìránṣẹ́ Ọlọ́run Adéfolúṣọ́nà nínú ilé ìjọsìn rẹ̀ ní Gẹ́rẹ́ tó parí ìsìn ológo ọjọ́ náà, léyìí tó ń gbìyànjú láti bọ́ síta kúrò nínú ilé ìjọsìn tí wọ́n sì fi ọwọ́ he bí ẹni mú ìgbín láti fi bọ òòṣà. Báyìí ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ NDLEA ọ̀gbẹ́ni Fẹ́mi Babáfẹ́mi ní ọwọ́ ti tó ìránṣẹ́ Ọlọ́run náà tó sì ti wà lágọ̀ọ́ wọn báyìí. Ìtìwádìí tó ti bẹ̀rẹ̀ ní orí ìwà tó wù náà. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ ní àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín
wípé ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn ó wà níléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà níléeṣẹ́ X2 Ultimate Herbal International. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọrin tàkasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ọkùnrin ni David Adeleke tí wọ́n mọ̀ sí Davido, òun mà ló ti rọ òjò ọ̀rọ̀ ìdùnnú, ọ̀rọ̀ ìtùnú, ọ̀rọ̀ ìwúrí o sórí ìyàwó rẹ̀ Chioma Adeleke níbi ayẹyẹ ìgbéyàwó aláṣọ funfun white wedding èyí tí wọ́n ṣe ní Miami ní ilẹ̀ òkèrè èyí tó wáyé lópin ọ̀sẹ̀. Gẹ́gẹ́ bí Davido ti sọ, ó ní Chioma òun ló wọlé bí áńgẹ́lì sínú ayé òun, ó ní láti ìgbà yìí ní nǹkan ti bẹ̀rẹ̀ sí ní dá fún òun ju bí àwọn èèyàn ṣe rò tẹ́lẹ̀. Ó ní àtìgbà tóun ti mọ Chioma o kò fi ọjọ́ kan gbọ́ òun lẹ́nu, bẹ́ẹ̀ sì rèé kò fi ọjọ́ kan ní òun lára. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà tí ń wù àfi bí áńgẹ́lì tóun sì mọ̀ wípé Ọlọ́run ló rán Chioma láti òkè wá sínú ayé òun kó wá tún ayé náà ṣe kó sì tún tò sí dáadáa o. Ó ní nípa ìdí èyí títí láyé lòun yóò máa fi ìfẹ́ bí ẹyẹlé, ìfẹ́ tútù bí àdàbà lòun yóò máa fi hàn sí Chioma, òun ò sì ní fi ìyà jẹ. Gẹ́gẹ́ bí Davido bó ti sọ̀rọ̀ ìwúrí èyí tó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láti máa jowú ohun tó dáa nínú ayé Davido àti Chioma, èyí tí ìgbéyàwó aláṣọ funfun wọn tó wáyé o ní Miami nílẹ̀ òkèrè, níbi tí a ti rí gbajúgbajà oníṣòwò lẹ̀ yìí Dangote àti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun eyín Adémọ́lá Adélékè, bákan náà Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá àti àwọn lẹ́nu lọ́rọ̀ tí wọ́n péjú pésẹ̀ síbi ìgbéyàwó ọ̀hún. Tó ẹyẹ èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tó rèmí nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa, ọ̀nà nínà wá. Fúnmi Adénúgà ló mú wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.